ọ̀rọ̀ oníyàwó mẹ́ta ni so àwọn tí ń ká ọ̀rọ̀ rẹ̀ kún èmi rí wọn bí wípé wọn mọ́ ni ẹni tó ya olódò tó láyé yìí èmi ọ̀ma bí wọn bá ti ya olódò níbi al-Qur'an ibi ìmọ̀wó tuntun ti fẹ́ ní mọ̀mọ́ so al-ilmu huwa al-Qur'an nǹkan pè ní mímọ̀ náà al-Qur'an wọn náà kọ àkọlé ọ̀rọ̀ tí Mudirul Markaz kọ jáde ní Musa'id wọn ò tí sọ̀rọ̀ ń parí wàláhì kọ̀mọ̀túnmọ̀ Musa'id wàláhì lóga ẹ̀ ọ̀sà kọ̀mọ̀túnmọ̀ Musa'id iná yóò máa wà kí wáyé yóò ń sẹ̀sẹ̀ ń wà kí ni àwa sọ̀ túnmọ̀ rẹ̀ fún ibi Mudirul Markaz ana Musa'id jiddan bàbá òsè mistake lóga yẹn wọn àmọ́ túnmọ̀ rẹ̀ ni. lórí ọ̀rọ̀ lágbáwá bàbá èkó alákọ̀ọ́kọ́ sí rí fún àǹfààní ẹ̀yin tẹ́ ń rí bí ṣe ń lọ nǹkan kan kò sẹ́ni kankan tó wà after pé kó fẹ́ nìkan kó fi ṣe yẹ̀yẹ́ tó bá ṣàṣìṣe Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run rán sí wa Ànábì ó fẹ́ kírun rákà mẹ́rin ó kí méjì wọ́n pè sákèsì ni ó fẹ́ kírun rákà mẹ́rin ó kí márùn wọ́n pè sákèsì ni ó wá sọ fún ọlọ́jọ́ náà wípé innama ana basharun èèyàn lèmi náà mo lè gbàgbé o tí bá ti wá gbàgbé yín sàbí ẹ̀ràn rán mi létí nǹkan tá à ń sọ nìyẹn ṣùgbọ́n sẹ́rí fún ẹni tó bá ti lè gbéra rẹ̀ sípò pé kò sí tóun ò lè sọ sáwọn èèyàn kò sí sẹ́ni tóun ò lè fẹnu kàn tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sáwọn náà ayé ò ní fi wọ́n lẹ̀ nítorí kẹ́ gbọ́ nìyẹn kò sẹ́ni sọ pé nìkan kò lè ṣe mistake tani ò lè ṣe mistake àjọlọ ni séèyàn jẹ́ màláíkà kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o àṣìṣe yẹn àdámọ́ mi nìyẹn ni ṣùgbọ́n fẹ́ ni tí ó bá claim pé Imam Bukhari ṣàṣìṣe nínú èdè lárúbáwá wájẹ́ pé ń tán ń gangan lárúbáwá tí gbogbo wa ń sọ fẹ́ tó bá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹmọ̀ bí tó bá mú ọmọ primary ọmọ kindergarten ọmọ tó ẹsẹ̀ tí ò tí mọ sọ̀rọ̀ tó bá fẹ́ mọ correct ẹni tó ti kọjá kéèyàn gba professor gan níbi ìwé kéèyàn gba professorship níbi ìwé níbi ẹ̀kọ́ a jẹ́ wípé ọmọ náà wọ́n ní fílẹ̀ níjọ́ tó bá kó sí nǹkan tí ò yẹ kó kó sí ìyẹn number one. Number two ni wípé fún ibi tí bàbá èkó represent yẹn àti nǹkan táwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ yẹn kó wá jẹ́ wípé ẹni tó dúró gẹ́gẹ́ bí olùdarí ibẹ̀ ní wá ń serú ṣe síun ní ń sọ̀rọ̀ bí bàbá èkó ṣe ń sọ̀rọ̀ ó léwu o torí tí kàlífà kan bá ń ṣe bá ẹni yẹn ṣe kọ̀lífà bá mọ́ o kàntílífà ni o lẹ́yìn bá ilé ń ṣe bá tẹ́ pé kàlífà kí ni ló mọ́ sí mọ́tò lẹ́yìn bá kàlífà kan wá ń ṣe bá kàntílífà ló ń tọrọ o ṣùgbọ́n ṣé kàlífà bẹ́ẹ̀ ni bọ́dì kò lè ṣe mistake ìyẹn lè ṣe mistake bóò ni wọ́n ṣe ń ṣe pẹ̀lú àṣìṣe àwọn èèyàn ó ló ṣe kókó ẹ wá já sáré sọ kankan bí nínú àwọn lábá wọn tán sọ mi tí ì gbọ́ gbogbo ẹ̀ jẹ́síkà mi tí ì gbọ́ gbogbo ẹ̀ bọ́ díẹ̀ tí mo ti gbọ́ gan mo ní la ilaha illallah la ilaha illallah ṣùgbọ́n ẹjá sáré wọlé ìkànnà àwọn lékè gan mo ní kọ́kọ́ sójú bọ́ọ̀dù ìkànnà àwọn lékè mo ní kọ́jọ́ sójú ẹjá rí nǹkan kẹ́kọ̀ọ́ ti wà wọ́n ní ana muz'ijun jiddan bi ru'yati ashiya la astati'u an asifahu sẹ́ni nǹkan tán sọ sí bíbá wallahi tallahi summa billah àwọn ọmọ mi tán tí ìlú oṣù mẹ́sàn-án lọ́dọ̀ mi débi tán lọ́dún kan wọ́n yọ àṣìṣe tí ń bẹ́nu kíní ìjáde yes tó àwọn ọlọ́lẹ́kẹ́ orí ọ̀dọ̀ mìíràn ti bẹ̀rẹ̀ pàǹkọ́ ìdí lárúbáwá o pé èèyàn fẹ́ sọ pé èdè lárúbáwá pàtẹ́ lè fi bàbá ìtẹ́lẹ̀ fi bàbá wọ́n yọ àwọn àṣìṣe tó wà nínú bí jáde ní level tí wọ́n sẹ́yìn pé wọ́n sì kéré ṣùgbọ́n tí ó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni wípé in tí wọ́n yọ táwọn ọmọ yóò rí un tí irú bàbá lẹ́kọ̀ọ́ sì ń ṣe mistake ń bẹ́ẹ̀ ni tó léwu ni àní mistake yẹn wá kọ́ ni problem kò sẹ́ni tí ò lè ṣe ó rí pọ̀lọpọ̀lọpọ̀ gbà tí máa ń sọ òyìnbó bá ní àwọn èsẹ́ tó gbé ìbò tó ní mọ̀ pàṣẹ lè wá ibù mo lè sọ lárúbáwá kí n ṣe mistake tó ti pé tí mo fi gbogbo sí ayé mi ṣe for the past the sort of 15 years ní tí mo ṣe náà nìyẹn mo lè ṣàṣìṣe Kùránì mo lè sì ká kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe ṣùgbọ́n sẹ́yìn mọ̀ wípé téèyàn kan bá jẹ́ tó há Kùránì sórí ó wá sí Suratul Fatiha kò sẹ́ni tí ó bínú lórí ẹ̀ wọ́n mọ̀ pé èèyàn ni ṣùgbọ́n tó bá jẹ́ nìkan tó wulẹ̀ tí ń fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ lórí pọ́n sí Suratul Fatiha nígbà tó náà bá sì ká àwọn èèyàn ní ṣe kí ni o wọ́n ní fílẹ̀ bàbá yẹn kéré sí ọ̀rọ̀ Imam Bukhari ò gbọ́ lárúbáwá ẹ̀ sẹ́gbẹ́ sọ pé ẹlòmíì sọ pé Ọlọ́run bá fẹ́ fi dá wọn náà wò ní ló jẹ́ káwọn náà ṣiṣẹ́ rárá òkè sádánwò ló jẹ́ kán ṣiṣẹ́ o wọ́n wulẹ̀ mọ́ ni o ọ̀tọ̀ ní pé sẹ́pẹ́ yẹn gbà mí ò lè mọ̀ nǹkan ó wá fáwọn èèyàn sí ẹ̀yẹ́ lọ́nà tí ò yẹ kó ṣe Ọlọ́run wá fẹ́ dùn náà wò pé Suratul Fatiha tí wọn náà wà mọ́ ájì òsì ká eléyìí yàtọ̀ ẹni yóò kan lẹ̀ mọ́ ni òdodo bẹ nìyẹn ó ní wọ́n ṣe ń sọ lọ́wọ́ nígbà tí díìskì bá ti halẹ̀ lẹ́nu tó skipu orí ana muz'ijun jiddan bi ru'yati ashiya la astati'u an asifahu kan mẹ́ta mo fẹ́ pọ́ǹtì sí mbẹ́ bẹ́yọ̀ kan masala yìí torí àsìkò rẹ̀ kó pẹ́ ẹ kọ́kọ́ wo bí ná 1 muz'iju yìí 2 ó di méjì 3 asifahu ana muz'iju eléyìí òwúrẹ̀ correct náà nítorí fẹ́ sọ pẹ̀lú ọ̀rọ̀ kan fẹ́ gbọ́ yìí ní sọ gbogbo àwọn míì máa fi kanlẹ̀ eléyìí òwúrẹ̀ correct náà pẹ̀lú tán fẹ́ sọ tán gbà lérò ẹja kọfí lé ilẹ̀ wọ́n ní bí ru'yati ashiya ń sọ yọkan fi tó kulẹ̀ torí àwọn ọmọ tán mọ́ bẹ́yẹn tó báwo ibi mi sábà sọ̀rọ̀ nípa Lárúbáwá mo sì rántí mo sì kọ́ tíra kan tẹ̀síìrì lughatil arabiyya back then bí 2013 kan mo kọ́ ni a launch ní 2016 so kì í ṣe pé bóyá àmọ́ but àwọn efi kí ó boost tí wọ́n ní ká káwọn èèyàn lẹ́kọ̀ọ́
káwa náà sì kẹ́kọ̀ọ́ ní tá a mọ̀ ti wá nìyẹn Musa ìjù yìí pẹ̀lú tí bàbá fẹ́ sọ bíbá yìí aláwọ̀kọ́ kọ̀ọ̀kan lọ náà fi bẹ̀yẹn lẹ̀ kí ni tí ò fi lọ kò sáàyè yọ nísìn àṣìyá eléyìí ń tẹ̀ bìrú yàtì àṣìyá àmọ́ tí bàbá fẹ́ sọ bí wọ́n fún ní ẹ̀wọ̀ sọ́fẹ́ fún fatia ni àbọ̀fẹ́ fún kẹsìrọ̀ torí wípé pẹ̀lú bá ṣe ń ṣeun lè mọ mistake lè fẹ́ wáyé ń bí bìrú yàtì àṣìyá ì ní àbí àṣìyá à ó nídìí o tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ó nídìí torí pé àṣìyá yìí ní nǹkan kan láàrin bí tá a fi ẹ̀ fi mọ̀ bóyá ì náà fún ni o àbí kí náà fún o àbí à ẹ wá jẹ lọ bí tí mò ń lọ wọ́n ní bìrú yàtì àṣìyá la astati'u an asifahu la astati'u an asifahu ìfẹ́ pẹ́ lórí ẹ̀ bàbá torí ìjọ́ mi sẹ́rí hù yìí ha ló yóò jẹ́ ìfẹ́ pẹ́ lórí ẹ̀ torí àsìkò hù yìí ha ló yóò jẹ́ ẹ̀yin ọmọ yóò ti yé yín sẹ̀m̀pọ́ níbi tí ha yìí ń lọ ó níbi tí ń lọ ilé mọ́ wẹ́sì kéwù mi báyìí tẹ́fẹ̀ kẹ́kọ̀ọ́ tó ti yé ṣùgbọ́n kọ̀fẹ́ kàmọ̀ ní pé hù yìí ò lè sí ń bí ó níbi tí ń lọ tó sì fẹ́ lọ bá kò lè jẹ́ hù tó fẹ́ lọ bá ò lè jẹ́ hù àní láti bí wábí eléyìí àlè pé mistake o àmọ́ tó fẹ́ fún ni o bí kí wọ́n sọ pé uridu an ashraba al-ma àmọ́ bóyá a ló fẹ́ fún ni bí kẹsàn-án ló fẹ́ fún ni eléyìí tó wá lè jù yẹn lọ tọ́rọ̀ ní iṣu kan àṣìyá yìí ó ní iṣu kan kankan bẹ́ẹ̀ tẹ́ gbọ́dọ̀ ṣàkíyèsí ẹgẹ́ ti ní sìn bọ́ sórí hù yìí hù tó ń wò yìí ó jẹ́ sọ fún ọmọ ilé fẹ́ sọ́lá lọ́la kí n pè ní wo kí n mọ̀ pè ní ha kí mi sé kí n bọ́lẹ̀ lẹ́nu mi ṣùgbọ́n mi wulẹ̀ gbà pé ìwulẹ̀ jẹ́ nǹkan kan yìí sí 40 àwọn tí ò yẹ 40 kéde kí mo 40 bàbá yín lórí bàbá lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ yìí o ṣùgbọ́n akẹ́kẹ́ kan mọ̀ ní wípé àwọn tẹ́yìn lọ ń ta sí yẹn Bukhari ò gbọ́lárúbá wá ẹmọ́ ẹjọ́ èèyàn ẹmọ́ ṣe mistake gan Ọlọ́run wá fẹ́ jẹ́ káwọn náà mọ̀ tí wọ́n kó ń bẹ̀ àwọn òkan lẹ̀ mọ́ ni o ọ̀tọ̀ ní pé torí bá nìkan fẹ̀ nìkan ṣe yẹ̀yẹ́ àbólọ́ ń bú ẹ tí ò yẹ kó bọ́ Ọlọ́run wá fẹ́ dánwò àwọn òkan lẹ̀ mọ́ torí bí wọ́n ṣe ń sọ àwọn òsì èmi lè sí lábáwá sọ èmi gbàbẹ torí èèyàn lèmi so ti yé bá èèyàn lèmi ṣùgbọ́n sórí àwọn eléyìí ó lò wallahi mo fọlọ́run bá búra ó lò mo bí àwọn ọmọ mi báyìí pé torí mi fẹ́ mi ò kí n fẹ́ yìnbọn àwọn ọmọ ilé kí n ra àwọn kan báyìí mo bí wọn pé hù yìí mo ní ìṣẹ́jú wọn pé hù yìí mo ní o tí ń bẹ́ ń bí mistake olówó àbẹ́ mo fọlọ́run bá búra ọmọ tó kọ́kọ́ sọ̀rọ̀ ibi tó kọ́kọ́ sọ̀rọ̀ lélẹ̀ wallahi tallahi summa billah ibi musa méjì lọ́kọ́ sọ̀rọ̀ lé lórí ibi musa méjì lọ́kọ́ sọ̀rọ̀ lé lórí mo tó lé ọlọ́tọ́ wà bẹ́ẹ̀ ìmí tó sọ pé hù yìí ha ló yọ jẹ́ o ẹwọ tó yásìkò subhanakallahu ó pọ̀ náà ọ̀rọ̀ tó ń sọ ṣùgbọ́n nǹkan tá à ń sọ fún yín ni wípé bẹ́yìn ṣe mọ́ claim pé ẹ̀yin lẹ mọ̀ gbogbo nǹkan sọ pé tá mọ̀ yìí mọ̀ làwọn ìgbà báyìí yóò tẹ́ pé ilẹ̀ mọ̀ gbogbo nǹkan ilé ayé ò rí bẹ́ẹ̀ ẹni tó mọ̀ yìí ò mọ̀ yìí tó bá sì rò pé mọ̀ nǹkan kan àìmọye nǹkan ló mọ̀ mo rò bó ti yé ṣùgbọ́n fẹ́ tó wà níbi ibẹ̀ yẹn tó wá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyà ó ṣe díẹ̀ o Allah ó ṣe díẹ̀ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹlẹ́fẹ́ wà olóje fún àwọn tó kù lẹ́ o màá tó wá bá yín kó jáde mọ́ ọ ẹja àdúrà assalamu alaikum warahmatullahi wabarakatuh túmọ̀ rẹ̀ ni wọ́n fẹ́ gbọ́ túmọ̀ rẹ̀ yìí tó ṣe wá rí àṣìyáhá lámà àṣìfò tí mo dìrù sọ tó ní wọ́n ṣe mistake wàláhí òpònà ni àti kútúbí àti gbogbo wọn tí wọ́n ń ṣe rádaràdà yẹn so àwọn oníṣì kò tíra náà jáde ẹ rí i pé kí n kọ́ lé àbòsí kan tí wọ́n ń ṣe fún wa wọ́n ń ṣe fúnra wọn ni wọ́n ṣe fún mọ́ríkàṣó olùbọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wọn náà ṣe ṣàbòsí Sheikh Adamu nìyẹn Sheikh Adamu sì padà lẹ́yìn àwọn bàbá wọn lẹ́yìn bẹ́ẹ̀ làwọn tí ń ṣàbòsí mọ̀tòrò mọ́ríkàṣó náà wọn lè lẹ́yìn ọjọ́ tí mo ṣe fídíò kan pé Olúwo ń lọ lè sọ pé Ànábì Mùsá ìyàwó dẹ̀ ní masalasi mufuti ìwò sálàfí wò lọ́jáde ó nígbà tó lọ ń gbé ìdírù kan jáwá láti ibì kan ẹ̀rí kan nù ẹ̀kọ́ jáde àṣìṣọ́ tí Olúwo sọ yẹn nípa ẹ̀sìn mọ́ni eléyìí náà wíyà ní tí gbogbo wọn bẹ́ jáde tán sọ síkì kò sí ìtọ́ jáde ẹlẹ́ẹ̀kejì mo tún ṣe fídíò míì níbi tí oníyàwó mẹ́ta ti ń fi Mudirul Markaz ìwé Fáráò nípa ọ̀rọ̀ Ànábì Mùsá ó ní wípé kéèyàn sọ wípé Ànábì Mùsá pa ọmọ kan ó ní Fáráò náà lọ́kọ́ sọ a sì mú àyà wá fún ibi tọ́lọ́hun ti sọ Ọlọ́hun lọ sọ nínú Al-Qur'an ẹni tó bá rí fídíò yẹn yọ máa jẹ́rìí Sálàfí wo lọ jáde pé sọkúsọ ló níyàwó mẹ́ta sọ pé kọ́ mọ̀ kankan àánú àwọn tí ń kó ọmọ sọ́dọ̀ rẹ̀ àánú wọn ń ṣe mí so ṣé wọ̀nyẹn lọ wá fẹ́ jáde ńsìn lọ sọ pé Mudiru ṣe mistake ní tá a máa sọ fún yín nìyẹn sẹ́rí àwọn náà ka àdọ́máhìrù pọ̀ à nídìí káyọ̀sẹ̀ máa ṣàlàyé so dọ̀míhù kan bẹ tọ́lọ́ Kùránì lèmi wà fi sẹ́rí ìní kó tíra náàgù kankan jáde nínú Al-Qur'an al-Karim ìwọ tó bá takò Kùránì amúfúrọ́dù kan bẹ muttasil wa munfasil so kákọ́ sọ ti munfasil so nánú ọlọ́run àmọ́ lò ní pósípò mufradu gbà mí for example inna ẹ̀rí pé jámọ́ làmọ́ lò fún nahnu àwa nazzalna dhikra àwa la sọ ìrántí kalẹ̀ kí ni ìrántí tọ́lọ́run rí fàtò òun al-Qur'an inna àti nahnu tọ́lọ́run lò yẹ mahalli mufradu lọ́wọ́ ọlọ́run àmọ́ lò bẹ́ẹ̀ kí lọ́lọ́run fi ṣe li ta'simi wa tafkhim nígbà mí sì rí ọlọ́run àmọ́ bí èèyàn kan sọ̀rọ̀ yóò sì gbé mufradu jámọ́ yóò gbé domirul jam'i ọlọ́run ó sì gbé wa ìgbà mí àti bá musanna sọ̀rọ̀ tọ́lọ́run ó gbé jámọ́ wá sáyé ẹ wo bí tọ́lọ́run ti ń sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run ni wa ma takunu fi sha'ni wa ma tatlu minhu min qur'ani wa la ta'maluna min amalin illa kunna alayhi shuhudan Ànábì àwọn tó pọ̀ lọ́lọ́run bá sọ̀rọ̀ Ọlọ́run wá gbé kẹ́lìmọ̀ mufradu wa so eléyìí ọ̀kan nìyẹn ọ́fíìsì àkọ́tì balaghiya nígbà míì mistake tí ó bá nù tó bá jásí pọ̀ mọ́ Kùránì ni Kùránì ti ń sọ pé àwọn Sálàfí làwọn mọ̀ wallahi ìgbéraga ni kọ́mọ́ kankan
lárúbáwá táwọn sì ń kọ́ wọn fi ń ṣe ìyàwó àwọn ọmọ lárúbáwá ńlẹ̀ Saudi láwọn ìlú tí wọ́n ti ń bọ̀ wọn lónìí ó yàtọ̀ sí lárúbáwá ẹ̀sìn ẹni tó bá jẹ́ lárúbáwá ẹ̀sìn ibi tó ti máa ń kọ́ ayé ìdìrẹ́ inú Al-Qur'an ni so ẹja wo àyà kan nínú Suratun Nisa ó ṣe déédéé tí mùdírù sọ yìí mùdírù tó ní àsìyáha lam asifuhu ó wá ní àsìyáha yẹn dọ̀míìrù ẹ gbúdọ̀ jẹ́ ha àwa wá ń sọ fún ọ pé ńgbà míì kò lè jẹ́ ha wọn ò lò wú fún ó sì lọ ìdájọ́ rẹ̀ wá rí àní mútìrà mẹ́wàá afá kankan wá fún ẹ báyìí ó lè ní ṣe béèyàn láfa àyẹ̀bọ́ yóò ṣe mistake tó bá fi mú ọ gbogbo ọ̀rọ̀ tó sọ yìí wọ́n fẹ́ kọlu mùdírù ó sì ń kọlọ lọ́hùn lórí ọ̀rọ̀ Musa wọ́n fẹ́ kọlu mùdírù ọkọlọ lọ́hùn lórí ọ̀rọ̀ ilé iná kẹ́límà yìí tí ò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wọ́n fẹ́ kọlu mùdírù tó kọlọ lọ́hùn oníwìkúwì ni ìpè ha lọ́yẹ kọjẹ́ wà lọ́lẹ̀ ká Suratun Nisa ẹ̀yìn sọ nọ́mbà ibi láyà yẹn wà fún ẹ bọ́tí nínú Suratun Nisa yìí ọlọ́ni wa idha hadarat qismata ulul qurba wal yatama wal masakini farzuquhum minhu ẹ̀rí ọlọ́ni wa idha hadaratil qismata ulul qurba táwọn ará ilé àtàwọn ọmọ òrukàn àtàwọn atẹ́wọ́gbọ́ rẹ̀ tó yẹ kí wọ́n pín níbi ogún òkú tí wọ́n bá ti dé tí wọ́n wá síbi tẹ́ẹ̀ ti pín kísímà farzuquhum minhu alkísímà tún yẹn ní mudhakkar ní àbí muannas àwọn afáàsì máa sọ pé kullu jam'in muannasu gbogbo jámù bá tá àbò ni ọlọ́run wá ní wa idha hadaratil qismata muannasu ni ó ní ulul qurba táwọn ará ilé àtàwọn yatama àtàwọn masakin tí wọ́n bá ti wá síbi tán ti ń pín ogún ni àbí nǹkan kan ní farzuquhum minhu ọlọ́run ò lo minha fún kísímẹ́ta ẹ̀ fàádà dọ̀míru minhu alal kísímà ibo ni dọ̀míru wú yẹn níbo ló lọ so tẹ́ ẹ bá lẹ́ fẹ́ kọlu mùdírù ẹ̀ kàn máa kọlu ọlọ́run ni àwọ̀ tẹ̀lé mùdírù ti torí àìmọ̀ká wájẹ́ ń sọ túmọ̀ musa yìí jù tọ́ ọmọ fún ẹ wàláhì kò mọ túmọ̀ rẹ̀ wàláhì làzim kò mọ ìtumọ̀ rẹ̀ ló sì bírákẹ́tì kò mọ túmọ̀ lóga yẹn musa yìí jù yẹn masdari ẹ̀ ní ìzàájùn so ìtumọ̀ rẹ̀ ní bí maana alqalq almudayyaqa aw iklaqi so ìtumọ̀ ẹ̀ nìyẹn so tá a bá wá rí jámù tá a bá tí ọlọ́run bá lo mufradu fún jámù ṣé wọ́n ló lọ ọmọ náà wù kan lọ́sọ̀ pé tó ti rí ó tún ti rí gbèsè ayé wọ́n orí bí tá a sì rí yẹn tú ẹ̀yìn sàlàfíà ẹ̀yìn alábòsí gbogbo ẹ̀ hayya Allahu mudir al-markaz wa abqahu bil afiyati wal amni was salama innahu sami'u du'a wa adal ijabati jawayr ni'mal mawla wa ni'man nasir insha Allah eléyìí barahatul istihlal sí eléyìí barahatul istihlal báyà kan láìsàn báyà pọnú al-Qur'an ni ó sọ ẹ máa wá jáde àfi Ọlọ́run ọba búra qad bada baynana al munafasat so salamu alaykum.